Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkà ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá tuntun. Òní 20 oṣù kẹsàn-án ọdún 2025. Àkòrí ìgbàgbọ́ àti ojúṣe. Ìwé orin 2, 8, gbàtàbólúwarìn. Ẹ̀kọ́ àkọ́sórí. Níwọ̀n ìgbà tí mo wà ní ayé, èmi ni ìmọ́lẹ̀ ayé. Ìwé Jòhánù orí 9 ẹsẹ̀ 5. Bíbélì kíkà. Ìwé ìhìnrere Jòhánù orí 9 ẹsẹ̀ 1 dé ẹsẹ̀ 14. Lẹ́yìn nǹkan wọ̀nyí, Jésù kọjá sí apá kejì òkun Gálílì, tí í ṣe òkun Tìbéríà. Ọ̀pọ̀ ìjọ ènìyàn sì tọ̀ ọ́ lẹ́yìn, nítorí tí wọ́n rí iṣẹ́ àmì rẹ̀ tí ó ń ṣe lára àwọn aláìsàn. Jésù sì gun orí òkè lọ, níbẹ̀ ni ó sì gbé jókòó pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Àjọ ìrékọjá ọdún àwọn Júù sì súnmọ́ etílé. Ǹjẹ́ bí Jésù gbé ojú rẹ̀ sókè, tí ó sì rí ọ̀pọ̀ ènìyàn wá sọ́dọ̀ rẹ̀, ó wí fún Fílípì pé, "Níbo la ó ti ra àkàrà kí àwọn wọ̀nyí lè jẹ?" Ó sì sọ èyí láti dán an wò, nítorí tí òun tìkára rẹ̀ mọ ohun tí òun ó ṣe. Fílípì dáhùn pé, "Àkàrà 200 owó idẹ kò tó fún wọn, tí olúkúlùkù wọn ìbá fi mú díẹ̀díẹ̀." Ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, Áńdérù, arákùnrin Símónì Pétérù, wí fún un pé, "Ọmọdékùnrin kan ń bẹ níhìn-ín tí ó ní ìṣù àkàrà báálì 5 àti ẹja kéékèèké 2, ṣùgbọ́n kí ni wọ̀nyí jẹ́ láàrin ọ̀pọ̀ ènìyàn wọ̀nyí bí èyí?" Jésù wí fún un pé, "Ẹ mú kí àwọn ènìyàn náà jókòó." Koríko púpọ̀ sì wà níbẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin náà jókòó. Ìwọ̀n 75 ènìyàn ní iye. Jésù sì mú ìṣù àkàrà wọn nì. Nígbà tí ó sì ti dúpẹ́, ó pín wọn fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì pín wọn fún àwọn tí ó jókòó. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ sì ni ẹja, ní ìwọ̀n bí wọ́n ti ń fẹ́. Nígbà tí wọ́n sì yó, ó wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé, "Ẹ kó àjẹkù tí ó kù jọ, kí ohunkóhun má ṣe ṣègbé." Bẹ́ẹ̀ ni wọ́n kó wọn jọ. Wọ́n sì fi àjẹkù ìṣù àkàrà báálì 5 náà kún agbọ̀n 12, èyí tí ó ṣíkù fún àwọn tí ó jẹun. Nítorí náà, nígbà tí àwọn ọkùnrin náà rí iṣẹ́ àmì tí Jésù ṣe, wọ́n wí pé, "Lóòótọ́, èyí ni wòlíì náà tí ń bọ̀ wáyé." Ẹ̀kọ́. Nígbà tí Jésù gbé ojú sókè, ó rí ọ̀pọ̀ ènìyàn tí wọ́n ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀. Ó bi Fílípì pé, "Níbo ni a ó ti ra oúnjẹ fún àwọn ènìyàn wọ̀nyí láti jẹ?" Ìwé ìhìnrere Jòhánù orí 9 ẹsẹ̀ 5. Bíbélì sọ pé ó béèrè èyí láti dán Fílípì wò, nítorí ó ti mọ ohun tí òun yóò ṣe. Ìgbàgbọ́ nígbà mìíràn máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú ìdánwò. A rí àpẹẹrẹ yìí nínú májẹ̀mú láéláé. Ìwé àwọn ọba kìíní orí 17 ẹsẹ̀ 8 dé ẹsẹ̀ 24. Kì í ṣe pé Jésù ò mọ ojútùú náà, ṣùgbọ́n ó fẹ́ mọ ohun tó wà nínú ọkàn àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Fílípì rí i pé kò ṣeé ṣe. Nínú ẹsẹ̀ 7, Áńdérù rí ọmọkùnrin kékeré kan. Nínú ẹsẹ̀ 9, àwọn ọmọ ẹ̀yìn yòókù kò lóye ìpèníjà tó wà lọ́wọ́. Ọ̀dọ́mọkùnrin kan sì wà nínú ìjọ ènìyàn tí ó ní ìṣù àkàrà 5 àti ẹja 2 pẹ̀lú rẹ̀. Ìṣù àkàrà 5 àti ẹja 2 kò tó láti bọ́ ẹgbẹẹgbẹ̀rún èèyàn. Síbẹ̀, ó fi ohun tó ní sílẹ̀, ó sì fi wọ́n lé Jésù lọ́wọ́. Ọ̀pọ̀ lára wa di ìṣù àkàrà 5 mú ṣinṣin nítorí ìbẹ̀rù pé wọn ò ní tó. Ṣùgbọ́n ojúṣe túmọ̀ sí mímọ̀ pé àwọn ẹ̀bùn kékeré nígbà tí a bá fún Ọlọ́run lè di àwọn ohun èlò oore ọ̀fẹ́. Bí ọmọdékùnrin yìí ṣe jọ̀wọ́ ohun tí ó ní náà kọ́ wa pé ojúṣe wa kì í ṣe láti sọ àkàrà náà di púpọ̀, ṣùgbọ́n láti fi ohun tí a ní òtítọ́ fún Ọlọ́run. Jésù ṣe iṣẹ́ ìyanu náà, ṣùgbọ́n ṣàkíyèsí bí ó ṣe kọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nínú iṣẹ́ náà. Ó sọ fún wọn pé kí ó mú àwọn èèyàn jókòó. Ẹsẹ̀ 10, ó sì fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ní àkàrà àti ẹja náà láti pín. Ẹsẹ̀ 11, àwọn alábàáṣepọ̀ ojúṣe pẹ̀lú ìgbàgbọ́. Ìgbàgbọ́ kì í ṣe ìrètí òfo, ó jẹ́ gbígbẹ́kẹ̀lé Jésù
nígbà tí àwọn ohun tí o nílò dàbí pé kò tó. Gẹ́gẹ́ bí láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wu Ọlọ́run. Ìwé Hébérù orí 11 ẹsẹ̀ 6. Jésù pè wá láti má ṣe gbẹ́kẹ̀lé ìpèsè tí ó ní òpin bí kò ṣe nínú agbára rẹ̀ tí kò ní òpin. Jákọ́bù rán wa létí pé ìgbàgbọ́ fúnra rẹ̀ bí kò bá sí iṣẹ́ òkú ni. Ìwé Jákọ́bù orí 2 ẹsẹ̀ 17. Ìgbàgbọ́ láìsí ojúṣe jẹ́ iṣẹ́ tí kò parí. Ojúṣe láìsí ìgbàgbọ́ jẹ́ ìgbìyànjú lásán. Àwọn méjèèjì papọ̀ ń fi ògo Ọlọ́run hàn. Lẹ́yìn tí àwọn ènìyàn jẹun tí wọ́n sì yó tán, Jésù pàṣẹ pé ẹ kó àjẹkù tí ó kù jọ kí ohun kó má ṣègbé. Pàápàá nínú ọ̀pọ̀lọpọ̀, Jésù ń kọ́ni ní ojúṣe. Kí a máa fi oúnjẹ ṣòfò kò ní jẹ́ ìwúrí fún ẹni tó fúnni. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ fi oúnjẹ kún agbọ̀n 12 ju èyí tí wọ́n fi bẹ̀rẹ̀. Èyí rán wa létí ìlànà tó wà nínú ìwé Lúùkù orí 16 ẹsẹ̀ 10 pé ẹni tó bá ṣe olóòótọ́ ní ohun kíkiní ó ṣe olóòótọ́ ní pípọ̀ pẹ̀lú. Ẹni tó bá sì ṣe aláìṣòótọ́ nínú ohun kíkiní ó ṣe aláìṣòótọ́ ní ohun pípọ̀ pẹ̀lú. Ẹ̀kọ́ àmúrelé. Ìgbàgbọ́ kì í ṣe àwáwí fún àìgbọ́ràn. Ìgbàgbọ́ pẹ̀lú ojúṣe ń ṣiṣẹ́ papọ̀. Àdúrà. Olúwa, ràn mí lọ́wọ́ láti gbé nípa ìgbàgbọ́ kì í ṣe nípa ojú nìkan. Má ṣe jẹ́ kí n kẹ́gàn àwọn ìbẹ̀rẹ̀. Àdúrà. Olúwa, ràn mí lọ́wọ́ láti gbé nípa ìgbàgbọ́ kì í ṣe nípa ojú nìkan. Má ṣe jẹ́ kí n kẹ́gàn àwọn ìbẹ̀rẹ̀ kékeré, ṣùgbọ́n mo fi wọ́n fún ọ pẹ̀lú ìgbàgbọ́ pé ìwọ yóò lò wọ́n fún ògo rẹ. Àmín. Títí di ọ̀la, ó dàbọ̀.